KEMITY tí ẹ pọ̀ àǹtí Sídí mọ nǹkan tó ń ṣe o. See, let me tell you something in this life. Ó lójú àwọn ẹ̀dá kan tí èèyàn kì í sọ̀rọ̀ sí. Ẹ̀dá tó bá mọ̀ pé o ti jẹrí lára ẹ̀ lábẹ́ bó tilẹ̀ hùn kó mọ tó mọ̀ pé o ti gba bẹ́ẹ̀ kọjá rí o ti jẹrí lára ẹ̀. Kò sí gbogbo ipò tí èèyàn bá lè wà láyé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ sẹ́ni yẹn. So KEMITY, ṣé Austin Emmanuel wá wà nù ẹni tí o lè máa fi kọ́rọ̀ sọ? Ẹ̀yin èèyàn wa, another actor tún rèé o tí òun náà tún send message tó tún send warning sí arábìnrin tí a mọ̀ sí KEMITY lórí ọ̀rọ̀ Austin Emmanuel pẹ̀lú ìjà ohun ìtẹ̀lẹ̀ the icon. Ẹ̀yin èèyàn wa, arákùnrin yìí yóò sọ̀rọ̀ gidi gan wípé kí KEMITY kí ó má ṣe sọ̀rọ̀ sí Austin Emmanuel torí wípé ó kéré sí i gidi gan. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin yìí tí ó sọ. So you are now saying wípé àṣírí kan wà tó fẹ́ tú. Ìgbẹ́ Austin wo ló wà lọ́wọ́ ẹ̀? Do you know many things tó wà nínú àwa yìí tá lè sọ nípa ibi tí wọ́n fi sí? Be calming down. Má jẹ́ kí fame tó ní má jẹ́ kó máa kó sínú ọpọlọ ẹ̀. Má jẹ́ kí followers àbí nǹkan tó ní sìn má jẹ́ kó máa kó sínú ọpọlọ ẹ̀. Dẹ́dẹ́ mìíràn o. Everybody, nobody talk when Austin Emmanuel and ITELE the icon. Austin Emmanuel Banu generation. Nígbà tí àwọn méjèèjì jọ ní tí wọ́n jọ ní argument, nobody talk because they are friends. Ọ̀rẹ́ ni wọ́n, they are together, so nobody talk. Ìyẹn ni sign of pé èèyàn ní brain, èèyàn wà pẹ̀lú brain because we don't have to talk. If Austin and ITELE Kọ́lé Oṣó, if they were having issues together, so we don't have to pull mouth because àmọ́ ẹ̀pọ̀ rẹ̀ ni wọ́n. When ITELE never become anything, tí ó jẹ́ pé wọ́n jọ wà ní. So Austin Emmanuel yẹn ni wọ́n wá fẹ́ sọ di igbá kólẹ̀. Austin Emmanuel, you know what I'm waiting for, KEMITY? I'm actually waiting for àṣírí tó náà fẹ́ tú. Wàá wá mọ̀ pé ìgbẹ́ pọ̀ tó wà nílẹ̀ tá lè sọ. I am not talking about ITELE the icon. I am not talking about ITELE because I have I'm less concerned about their issues. Austin Emmanuel àti ITELE me were concerned but the reason why I'm coming out, this is the first time tí màá kọ́ ṣerú nǹkan báyìí, is because of what you KEMITY like okere like. Let me tell you something you don't know today. Sori fame tó ń sọ yẹn èèyàn ló wà ní fame o. Èèyàn ló wà ní fame. So you are doing something today, people are following you. Sori ìjọ tí èèyàn bá padà lẹ́yìn ẹ̀ ló máa mọ̀ pé o jẹ́ nǹkan kan nínú ayé. Ìjọ tí èèyàn bá ti padà lẹ́yìn ẹ̀ ló máa mọ̀ pé I am nothing. O mọ iye ológo tó wà tó ti kú ni. O mọ iye ológo tó wà tó jẹ́ pé wọ́n wà láyé but wọn ò relevant mọ́. So why tó fẹ́ kí fame máa tiẹ̀ ó jẹ́ kó jókòó sẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́? You don't have to pull mouth. Leave them, let them be talking. Nobody kò sẹ́ see KEMITY, calm down. KEMITY, calm down. Mo sọ lẹ́lẹ̀kẹ́.